ẹjọ́ kẹ́mi tẹríba fún ẹ̀mí olórí ayé gbogbo ti dé àdìmúlà àrólé Oòduà His Imperial Majesty kábíyèsí aláyélúwà ọba Babátúndé Adéyẹyè olóògbé ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì kábíyèsí onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ mọ ìgbẹ́ ọdẹ ẹrù jẹjẹ a kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Òòyè ògá kò bẹ̀rẹ̀ ni wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ Òǹtólú ọmọ ojú oró òjẹ́sẹ̀ ẹyẹ tó mú mi ìrò ọ̀kẹ́rẹ́ òjẹ́kú ní ọba òtò òrùbọ̀rọ̀ olórí ayé gbogbo ìbàrẹ́ o olórí ọba olórí ayé gbogbo kábíyèsí Ọọ̀ni ìrìṣà Ọọ̀ni àgbáyé Ọ̀jájá kejì CFR àdìmúlà àrólé Oòduà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sún sẹ́yìn ẹ jẹ́ ká lọ jókòó Èjìgbò Local Council Development Area ló ṣe yìí Honourable Monsuru Olóyèdé Bello ọbẹ̀ náà ló tún ń ṣe. Distinguished guests, ladies and gentlemen, we are happy to see Our Imperial Majesty Aláyélúwà ọba tí gbogbo èèyàn ń fẹ́, ọba tó fresh, tó fine, tó humble. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká lọ jókòó. His Imperial Majesty is very much around olórí ayé gbogbo. Ẹ jọ̀ọ́ ẹ̀yin agbófinró ẹ bá wa ṣiṣẹ́ yẹn bí iṣẹ́. Àwọn tí wọ́n dúró sọ̀kan yẹn ẹ bá wa ní kí wọ́n kúrò ńbẹ̀. Ẹ jẹ́ kí atẹ́gùn ó fẹ́ sí Ọọ̀ni ìrìṣà olórí ayé gbogbo. Kábíyèsí Aláyélúwà. Àrólé Oòduà